Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àkànṣe oore tí ẹ ṣe fún wa lọ́jọ́ọjọ́. A dúpẹ́ lọ́wọ́ yín o fún ẹ̀mí ìyè. Torí pé a máa jẹ́ alààyè ni. Òun la ṣe ń gbàdúrà pọ̀. Òun la ṣe ń sọ̀rọ̀ tá à ń gbọ́ra wa yìí. Torí pé a jẹ́ alààyè ọkàn, òun la ṣe ní ètí fún ọjọ́ iwájú. A máa jẹ́ alààyè ọkàn ló fà á. Ẹlòmíì tó bá ní Ọlọ́run ò ṣe nǹkan kan, alààyè ọkàn ló ń sọ bẹ́ẹ̀. Fún oore ọ̀fẹ́ láti jẹ́ alààyè lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáńlá ayé lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ẹ̀yìn wa. Mo gbàdúrà fún yín bí Ọlọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Òní yóò tún jẹ́ ọjọ́ ìyanu ayé yín lórúkọ Jésù Kristi. Mo ní òní bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè yóò jẹ́ ọjọ́ ìyanu ayé yín. Kì í ṣe ẹ̀yin nìkan o, tọmọtọmọ, tọkọtọkọ, tayátayá, tìdílé lórúkọ Jésù Kristi òní yóò jẹ́ ọjọ́ ìyanu fún yín lórúkọ Jésù Kristi. Nígbà tá a fi parí àdúrà yìí ẹ ó ní ìdí láti yìn Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a yìn Ọlọ́run lẹ́ẹ̀kan sí, afọpẹ́ fún wa, fi ìyìn fún Ọlọ́run, àfògo fún Ọlọ́run nítorí pé ó ṣe, nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Ẹ wò ó, nígbà tí èèyàn bá dábàá tí àbá yẹn bá wá sí ìmúṣẹ, ọpẹ́ yẹ Ọlọ́run. Ẹ dákun ẹ jẹ́ kí n sáré fún wa ní ìfilọ̀ bíi méjì mẹ́ta tí mo ní níbí. Láti ọ̀sẹ̀ tó kọjá ni mo ti sọ̀rọ̀ nípa mobile app wa. Tẹ́ bá lọ wo mobile app yẹn lọ́wọ́lọ́wọ́ ẹ rí i pé kò ṣiṣẹ́ rárá, àti close ẹ̀. Ẹ ti ẹ̀kọ́ èdè Ìgbò kan síbẹ̀ tó pààyàn lẹ́rìn. Ọmọ wa kan ló kọ́ bẹ́ẹ̀. Adẹ̀ láìkẹ̀ lá ní ẹ̀kú fílẹ̀ bẹ́ẹ̀. À ń ṣiṣẹ́ lórí mobile app yẹn lọ́wọ́, à ń ṣe gidigidi. A fẹ́ jẹ́ kó jẹ́ app tó jẹ́ pé ohun gbogbo tó bá wù wá la lè ṣe. Ẹ rí, a fẹ́ kẹ́ mú fóònù yín dání báyìí, information tá a bá fẹ́ fún yín láì gbà ní text message ẹ rí lórí fóònù yín. Ohun gbogbo la fẹ́ ṣe níbẹ̀ kó lè rọ̀ wá lọ́rùn sí i láti òyìnbó wa ní láti access ọ̀rọ̀ Ọlọ́run. Lágbára Ọlọ́run bá máa di parí oṣù yìí, ẹ̀yin náà rí i pé a bẹ̀rẹ̀ sí fún àwọn kan láti bá wa test ẹ̀ wò. A ṣà àwọn èèyàn káàkiri àgbáyé láti bá wa test ẹ̀ wò ká tó jù síta. Má gbàgbé ní Yom Kippur mo ti ṣàlàyé fún wa bó ṣe jẹ́ ní October, ní ìrọ̀lẹ́ on the 11th, a parí ẹ̀ ní ìrọ̀lẹ́ on the 12th. Mo dẹ̀ sọ fún wa pé ibi la ti ń bá Ọlọ́run sọ̀rọ̀, ibi la ti ń túbá fún Ọlọ́run, ibi la ti ń sọ gbogbo ẹ̀dùn ọkàn wa fún lẹ́yìn ìgbà tí a bá ti tọrọ àwọn ìdáríjì ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni a dẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀, a máa béèrè, a máa ṣèpẹ̀. Ọlọ́run á dẹ̀ ṣe ní àkókò àdúrà tó máa mú èrè wá lórúkọ Jésù fún wa. Program kan bọ̀, wọn ò tí ì rán mi ṣùgbọ́n ó ń ṣe mí gulegule ni. Mi ì sọ̀rọ̀ nípa program wa tá à ń ṣe ní on the 31st o, ṣe gbogbo wa ti mọ̀ yẹn. Ẹ ti mọ̀ Abrahamic Covenant, a ti mọ̀ yẹn dáadáa. Màá máa ṣàlàyé ẹ̀ fún wa ní ọjọ́ iwájú. Ṣùgbọ́n ní ọdún tó ń bọ̀, program kan bọ̀ ní ọdún tó ń bọ̀. Ẹ dákun, gbogbo tilé taratara tẹ̀bítẹ̀bí òun la máa polongo ẹ̀ fún. Ó máa ní agbára lọ́pọ̀lọpọ̀. A máa sọ̀rọ̀ yẹn síwájú sí i. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Torí iṣẹ́ wà fún wa lónìí láti ṣe. Jésù akiriṣore. Jésù akiriṣore. Ṣé rí, mo kọ́ fẹ́ ronú náà kí n pause náà kí n wọ́ òyìnbó tó lè fi tiẹ̀. Torí bí sọ fún mi pé Jésù ń lọ káàkiri doing good. Oh God. Ṣé rí, nínú ìwé ìṣe apostoli, Acts for Apostles chapter 10 verse 38, nígbà tí mo kọ́kọ́ ṣe alábàápàdé ẹsẹ̀ Bíbélì yìí, mo ṣe torí ọ̀rọ̀ náà téèyàn ò bá farabalẹ̀ á kàn ká lọ gbúrúgbú á dẹ̀ sákò ń bẹ. Ẹ jẹ́ ká lọ wò ẹ rí ní ìṣe apostoli ní Acts for Apostles chapter 10 verse 38. Ó ní àní Jésù ti Násárẹ́tì gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ àti agbára lé lórí. Now ẹ má bínú, òyìnbó ni ló wà níwájú mi, mo ń translate ẹ̀ ní how God anointed Jesus of Nazareth with the Holy Spirit and with power, who went about doing good and healing all who were oppressed by the devil, for God was with him. Ó ní àní Jésù ti Násárẹ́tì gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ àti agbára lé lórí. Abẹ́gbọ́,
kì í ṣe pé ó fi kàn, kì í ṣe pé ó fọwọ́, ó ní ó dá ẹ̀mí mà àti agbára ó dá lé lórí. Wọ́n á ní ẹni tí ó ń kiri ṣe oore, ẹ̀rí ó ń ṣe ìmúláradá gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Now ṣẹ́rí kíní ibi tí mo ní ó ṣe mí ní ni wípé wọn ò sọ pé ó ṣe ìmúláradá àìsàn. Tẹ́ bá sọ̀rọ̀ pa healing, àìsàn la máa fọkàn sí, ṣùgbọ́n kì í ṣe àìsàn náà sọ síbẹ̀ yẹn. Wọ́n ní ó ń ṣe ìmúláradá gbogbo àwọn tí èṣù tó ń pọ́n lójú. Ibẹ̀ yẹn ló ti yà mí lẹ́nu pé so téèyàn bá ní ìdojúkọ ẹ̀mí òkùnkùn, ìmúláradá ló nílò. Wow, bẹ́ẹ̀ sí mo á bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ibẹ̀ yẹn. Ṣùgbọ́n Jésù akiriṣore yẹn òun ni a kọ́kọ́ ṣẹlẹ̀ lórí. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí mú ọ̀pọ̀ ọmọ kíní kan wà tí ẹ̀mí Ọlọ́run gbé jáde tó ní ká gbàdúrà lé lórí lónìí. Oh God, ẹ wo tí a bá lè gbà á ká dẹ̀ gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan wọ̀nyí, ilẹ̀kùn ọ̀tun á tún ṣí. Ní orúkọ Jésù Kristi, ilẹ̀kùn ọ̀tun bẹ́ẹ̀ tí ń gbọ́ mi á ṣí fún yín lórúkọ Jésù Kristi. Ilẹ̀kùn oríire, ilẹ̀kùn ìtẹ̀síwájú, ilẹ̀kùn àṣeyọrí. Ọlọ́run mi ò, nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ ti ṣí mi létí nígbà tí mo ń ṣiṣẹ́ lórí àwọn prayer yìí ni mo rí pé àṣetẹ̀ tún rọrùn jù bẹ́ẹ̀ lọ bí mo ṣe lérò pé èèyàn sin Ọlọ́run á sì jẹ gbádùn ẹ̀. Ẹ wo èèyàn ọmọ Ọlọ́run, tẹ́ ẹ bá fẹ́ rí ohun rere láti ọ̀dọ̀ Ọlọ́run, ẹ gbọ́dọ̀ máa ronú nǹkan rere o. Ìwà yín gbọ́dọ̀ jẹ́ ìwà rere, ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ rere. Ẹ rí gbogbo ìgbé ayé pátápátá ó gbọ́dọ̀ máa tún rere jáde. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kò sẹ́ni tó wà negatively minded tó rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Àwọn àṣírí tọ́lọ́run fi hàn wá nínú àdúrà tòní nìyẹn. Tẹ́ bá rí lẹ́yìn wọ́n lé one ó ń kiri ṣoore. Ìkejì ni pé ó wá ń wo àwọn tí èṣù ṣe pọ́n lójú wò wọ́n sàn. Yẹn ni pé ìpọ́njú nípa tara, ìpọ́njú nípa tẹ̀mí, ìwòsàn wà lọ́wọ́ Ọlọ́run. Kì í ṣe pé kán dé ó dàbí àǹtí yẹn. Ó láwọn pẹ́rẹ́ǹtì wọn náà mú lọ sí ní ṣọ́ọ̀ṣì yẹn. Ó ní wọ́n dè wọ́n gbígbà tó jẹ́ pé wọ́n ní ṣe mo mọ àwọn tó bá fẹ́ pa àwọn amúrọ̀bà yẹn bó ṣe máa ń dè wọ́n máa gbà. Mo ní mi ò débẹ̀ rí. Ó lóun ti rí nínú tẹlifíṣàn rí. Mo náà ti rí. Ó ní bọ́n ṣe dè òun nìyẹn lẹ́nà ro. Ó ní wọ́n na. Mo ní kí náà fi na. Ó ní gbálẹ̀ mo láyé o. Ẹ̀rí ẹ̀ńtáyé ńlé tó ń lóògùn ẹ̀jẹ̀. Èké mo máa ṣe o. Ìgbálẹ̀ náà máa fi lé ẹ̀mí òkun jáde. Ọlọ́run akúkú gbà wá ṣá. Ẹ̀rí ṣùgbọ́n mo fi dá yín lójú wípé ohun tí ìbá jẹ́ Jésù lè wòsàn lónìí, á sì wòsàn lórúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni ẹ̀rí ibẹ̀ gan láti bẹ̀rẹ̀ àdúrà wa. Ẹ wo mo ti ń gbọ́ ìtàn àwọn èèyàn ẹlòmíà ní ẹ̀hún ṣe eré ibi náà fi san fóun, òun ṣe dáadáa sẹ́nìkan ibi náà ṣe san fóun kíníkan. Mo wá máa ń wo àwọn yẹn pé ṣé wọ́n ti gbàgbé òwe Yorùbá ni? Òwe Yorùbá sọ pé mo ṣoore kò gbè mí, ó lọ́wọ́ kankan nú ni. Mo ní láíláí ṣoore nìyẹn. Oore kọ́ yẹn. Ayé mi o. Àwọn oore tó kún fún àìṣòdodo àti àìṣòótọ́. Ẹ wo tẹ́ ẹ bá fẹ́ ṣe oore fẹ́nìkan tó bá ti ní àìṣòdodo kan nínú kò lè mú èrè kankan wá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, wọ́n á fi ibi san padà ni. Ó dà ẹni tó bá ti ráàyè mo fẹ́ kó sọ ire tó ṣe fún yàn tán fi ibi san kó wá òótọ́ ẹ̀ ní o, mo fẹ́ gbọ́ àlàyé yẹn màá mú àìṣòótọ́ ọbẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ń sábà rí nìyẹn. Galatians chapter 6 verse 9 and 10 ẹgbọ́n kan tó sọ ni. Ó ní ẹ jẹ́ kí n kúkú sọ torí àkókò wa. Ó ní ẹ má sì jẹ́ kí àárẹ̀ ọkàn mú wa ní ṣíṣe rere nítorí tí a ó kórè nígbà tí àkókò bá dé bí a kò bá ṣàárẹ̀. Ṣé gbọ́ tá a bá ṣàárẹ̀ a jẹ́ kí ire sú wa ṣe. Ẹ ń sọ pé orí irọ́ ni wọ́n á fi ibi san fún ẹ. Irọ́ ni tó bá ti ní àìṣòdodo nínú ó máa fi ibi san padà náà ni. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó bá mi yá gíwẹ̀ nígbà tá a bá sọ̀rọ̀ tán ní àlùtọ́ ni àná ìṣòdodo wà lápá bẹ̀ yẹn. Kò possible. Ó ní ìjẹ́ bí a ti ń rí àǹfààní mo ń ka verse 10 nìyẹn o, mo ń ka Galatians chapter 6 verse 9 and 10. Verse 10 ó ní ìjẹ́ bí a ti ń rí àǹfààní gbà ẹ jẹ́ kí a máa ṣoore fún gbogbo ènìyàn àti pàápàá àwọn ti ara ilé ìgbàgbọ́. Ẹ jẹ́ kí sáré pé àdúrà kí n tó túmọ̀ kíní kan fún wa níbẹ̀ yẹn. Jésù Olúwa, ẹ má jẹ́ kí oore àìṣòdodo mi àtẹ̀yìnwá bá mi rìn àjò ayé. Mọ̀ tó máa àdúrà yìí. Gbogbo oore àìṣòdodo oore la ṣe o, ṣùgbọ́n àìṣòdodo wà nínú abẹ́ oore wa. Màá ṣàlàyé ẹ̀ fún wa, mo kàn fẹ́ ká kọ́ gbàdúrà yìí náà ni.
gbogbo orí àìṣòdodo mi àtẹ̀yìnwá lórúkọ Jésù ẹ má jẹ́ kó bá mi rìn àjò. Oh Lord, don't let my past unrighteous goodness accompany my life journey. My past unrighteous goodness. Gbogbo orí àìṣòdodo gbogbo. Olúwa má jẹ́ bá mi rìn àjò. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ má jẹ́ kí orí àìṣòdodo mi àtẹ̀yìnwá ẹ má jẹ́ kó bá mi rìn àjò ayé mi. Lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi. Don't let my past unrighteous goodness accompany my life journey. Gbogbo orí àìṣòdodo mi àtẹ̀yìnwá, orí tí mo ṣe tó kún fún àìṣòdodo gbogbo nínú. Lórúkọ Jésù ẹ má jẹ́ kán bá mi rìn àjò ayé o. Olúwa ẹ ṣàánú fún mi. Gbogbo orí àìṣòdodo mi àtẹ̀yìnwá, Olúwa ẹ má jẹ́ kán bá mi rìn àjò ayé. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ó dáa, mo ní màá túmọ̀ ẹ̀ fún wa. Ẹ jẹ́ n túmọ̀ ẹ̀ fún wa. Bible verse yẹn mo fẹ́ túmọ̀ kanlẹ̀. Ṣùgbọ́n àdúrà yìí ṣe pàtàkì. Ṣùgbọ́n tó bá yé wa, ẹ̀yin ẹ gbà pẹ̀lú mi pé ẹlòmíà ṣe 3 days fasting and prayer. Mo sọ̀tọ̀ fún wa. Tí àdúrà ẹyọ kan yìí bá yé wa, bó jẹ́ ẹyọ kan yìí òun lẹ rí mú nínú àdúrà ìkẹ́ ṣe lé lórí níwájú Ọlọ́run àti ènìyàn. Ẹ ó tún rí bí ọ̀nà tuntun wá ṣe là fún yín. Now bí mo ṣe pé àdúrà yẹn ni mo rántí ọ̀rọ̀ àǹtí yẹn. Ọ̀rọ̀ ẹlòmíì mo fẹ́ sọ tẹ́lẹ̀ but àǹtí yẹn ó dàbí pé ó máa jẹ́ kọ́rọ̀ yé wa jù báyẹn lọ. Àǹtí yẹn gbé ní eré àwa ni akéré díẹ̀ ń gbà yẹn àwa ní secondary school. Àǹtí yẹn náà àwọn náà rẹ́ǹtì ilé ní ilé tí àwọn òbí wa rẹ́ǹtì. Wọ́n wá lọ sí ìlú, wọ́n lọ mú lédì kan wá kó máa bá wọn gbé kó máa gbé pẹ̀lú wọn. Ẹnu lédì yẹn láti wá gbọ́ wípé bẹ́ẹ̀ nǹkan tá àǹtí mi sọ fún mi ni wípé tá a bá ti dé Ìbàdàn òun fẹ́ rán mi ní school. Mo dẹ̀ ń dọ́gbọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ pé mo ní kí lẹ sọ débẹ̀. Arábìnrin yẹn sọ pé ó ní abúlé táwọn wà pé òun ò lọ school, òun ò ṣe nǹkan kan, òun kàn máa ń tẹ̀lé bàbá àti ìyá òun lọ sóko ni. Ó láǹtí dẹ̀ wá dé, wọ́n wá ní bọ́nbọ́n ibi táyé dé dúró yìí máa tẹ̀lé mi lọ sí Ìbàdàn, máa rán lọ school. Ọmọ tó yẹ kó máa kàwé, wọ́n nígbà táwọn ti wá dé ń kọ́ ọmọ ọ̀dọ̀ náà fi ṣe. Àwa gan ojú wá rí ọmọ ìyá jẹ lédi yẹn gan. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé kì í ṣàyè fóònù. Ayé tí mò ń sọ yìí fóònù ò tí ì dé. Lẹ́tà ò dé abúlé wọn bó tẹ̀ fẹ́ kọ lẹ́tà. Ṣùgbọ́n ọmọ yẹn máa ń dọ́gbọ́n, ó máa ń try láti rán àwọn kan tó ń lọ ìlú bóyá wọ́n lè bá wọn locate òbí òun kan wá mú òun. Ṣùgbọ́n unfortunately fún àǹtí gan fúnra ẹ̀ tán fi ń ṣọmọ ọ̀dọ̀ nìbàdàn yìí àwọn òbí ò nípa. Option kan náà wá fún ọmọ yẹn, wọ́n ní wò ó tó bá rọ́kùnrin kan kó ta mọ́ o pé àti tó fi ẹrù tiẹ̀ kún tiwa máa forí tì í. Wọn ò dẹ̀ mọ nǹkan tí lady ńlá kọjá. Oh my God. Lady ọmọ yẹn á ṣiṣẹ́ ìgbà tá a bá sùn tá a bá ní ká jíṣẹ́ mọ́ ó yẹ kó yẹ ẹ̀yin tẹ́ ti gbé Nàìjíríà rí face me and face you. Tá a bá jí ká ní a fẹ́ lọ tọ̀ a máa sì rí ọmọ yìí tó ń fọṣọ ní after 11. Ara àwọn èèyàn bò má ṣọ ṣùgbọ́n kí la fẹ́ ṣe àwa dẹ̀ sì kéré kí la tiẹ̀ lè ṣe. Owó school wa ń gbà mí tán ní ká fi jẹun á tún fún dọ́gbọ́n fún àmà. Oh God ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kan. Oore ni o. Oore làǹtí yẹn máa sọ pé òun ṣe o. Bẹ́ẹ̀ oore náà dẹ̀ ni torí ó mú kúrò ní àkàtà àwọn òbí ẹ̀ torí pé ìyà ń jẹ ebi ń pa. Òun fún lóúnjẹ ó ń jẹun dáadáa ó dẹ̀ ń rí lé gbé ṣùgbọ́n ó ń lò bí ẹrú. Ó ń lò nílùú ọmọ ọ̀dọ̀. Ẹ gbọ́ kì í ṣe pé lọ sábúlé pò ń fẹ́ràn nílé ìwé o. Ó yàtọ̀ sí house help òde òní o. Àwọn yẹn iṣẹ́ tí wọ́n gbà sáláì lé lórí nìyẹn o. Ṣùgbọ́n ó lọ mú èèyàn ní abẹ́ òbí ẹ̀ ó lọ fẹ́ tọ́ ní school ó wá mú dé city tán ó wá ń lò ó ní ìlú ẹrú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé orí àìṣòdodo yẹn báyìí ṣé kò ní bá àǹtí yẹn ìrìn àjò ayé? Àwọn ọmọ tí ò tí ì bí wà tí ìṣẹ̀lẹ̀ yẹn kò tí ì bímọ o. Tó bá bímọ ẹ jọ̀ọ́ ṣé àwọn ọmọ yẹn ṣé lè lọ score free báyìí? Ohun tí àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹ kó máa kó àwa kìrìsìtẹ́nì nìyẹn. Kì í ṣe ogun tó ń lé mi kiri tá ó ti tó ká wọ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ̀rí á sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Ẹ̀rí gbogbo ìrìn àjò kan wà tá a ti rìn lánàá àwọn orí fake tá a ṣe tá a ń ṣoore tó pé àwọn náà fẹ́ ẹ̀sùkẹ́rẹ́ tiwa yẹn làwọn náà ń dùn nínú ẹ̀. Mo rántí màmá yẹn àwọn ladies tí wọn ò mọ́lé wọn ò mọ̀nà wọn ò mẹ́yẹ tó ṣu wọn tí wọ́n gbà sílé wọn tó 6. Ẹjọ́ ṣé kìí ṣoore nìyẹn? Ṣùgbọ́n màmá náà fi ń ṣe business ni
torí lóṣooṣù ó ní ètò àwọn ọmọ kọ̀ọ̀kan drop fún màmá fún oúnjẹ, owó ilé, owó omi, owó kinní kan. Ìyẹn orí kọ́ yẹn, orí àìṣòdodo wọn yẹn ó máa bá yẹn rìn àjò ayé, á dẹ̀ máa da ọ̀nà èèyàn rú. Òun ni mo ní ká gbàdúrà pé kí àwọn orí àìṣòdodo àtẹ̀yìnwá wa kó má bá wa rìn àjò ayé wa, káyé wa lè gùn jù báyìí lọ. Jésù Olúwa, ẹ má jẹ́ kí orí àìṣòdodo mi àtẹ̀yìnwá bá mi rìn àjò ayé. Oh Lord, don't let my past unrighteous goodness accompany my life journey. Gbogbo orí àìṣòdodo tí mo ti ṣe látẹ̀yìnwá lónìí lórúkọ Jésù Kristi, Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ má jẹ́ kí àwọn orí àìṣòdodo wọ̀nyí kán bá mi rìn àjò ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo orí àìṣòdodo mi àtẹ̀yìnwá lórúkọ Jésù, má jẹ́ kó bá mi rìn àjò ayé, má jẹ́ kó bá àwọn ọmọ mi rìn àjò ayé. Ẹ gbàdúrà fún àwọn ọmọ yín pé gbogbo àwọn orí àìṣòdodo gbogbo àtẹ̀yìnwá yẹn kó má bá àwọn ọmọ yín rìn àjò ayé wọn, kó fi wọ́n lẹ̀ káwọn ọmọ yín lè gbádùn ayé wọn. Àánú Ọlọ́run nípa láti ṣe o, àánú Ọlọ́run ó lè ṣe o. Tá a bá gbàdúrà ìtọkàntọkàn, tá a bá gbà á ẹ̀yọ láì ní òdodo àṣelékè, àwọn òdodo pé mo try tó irọ́ o. Tá a bá túbá fún Ọlọ́run á gbọ́ àdúrà yìí o. Ìyanu á sì tún bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní àmín. Gbogbo orí àṣedodo mi àtẹ̀yìnwá lórúkọ Jésù, Olúwa má jẹ́ kán bá mi rìn àjò ayé. Olúwa ẹ dáríjì wọn jì mí, Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, Ọlọ́run mi o, àwọn òbí wa ń kọ́, ṣe báwa tiẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run díẹ̀. Bẹ́ẹ̀ ni o mọ́mì, ẹ wo, kò sí bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ dẹ́ ẹ̀ṣẹ̀ tó, kò sí bẹ́ẹ̀ ṣe sọ pé bóyá ẹ tẹ̀lé àgàmọ́ra tó, ẹ tí ì ṣe ìdá kan nínú 10 ohun tí àwọn òbí yín ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ mọ̀ díẹ̀, wọn ò ní òye Ọlọ́run kankan nígbà tiwọn. Ṣé bẹ́ẹ̀ ń tẹ̀sí lóye Ọlọ́run díẹ̀díẹ̀? Ṣé bẹ́ẹ̀ ń ṣe bí ìgbà tẹ́ ẹ fẹ́ máa gbé ìgbésẹ̀ yẹn, ẹ̀rí ọkàn yín sọ pé kíní ò dẹ̀ dá o, kíní àwọn ò tí ẹ mọ̀. Ẹ rí bọ́n ṣe ń ṣe àjọ̀dún ìkórè, òun náà ń sọdún ìjẹ́ṣu, náà ń lọ sọ́dún Ògún ìlú wọn, òun náà kí àwọn ọmọ kankan wọn mọ̀ yàtọ̀. Ayérayé o, mo rántí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, kò tó ṣe ohun àánú ni ọ̀rọ̀ yẹn ò tí ì kí tó, ọ̀rọ̀ yẹn ò kí tó torí pé ìtumọ̀ ẹ̀ open ló wà. Ẹni bàbá kan jẹ́wọ́ ní lórí sick bed wọn, àyà mi já, mo ní yéè, nínú ayé kan náà tá a jọ wáyé. Ẹ wo gbogbo orí àìṣòdodo wa àtẹ̀yìnwá ètí àwọn òbí wa, àwọn orí àìṣòdodo àwọn òbí wa, ẹ jẹ́ ká fi bú náà ní tá bá fẹ́ gbàdúrà yẹn. Ọ̀hẹ́sì ó lè bá wa ìrìn àjò ayé o, torí ọ̀rọ̀ bàbá yìí ni o. Àwọn dáàdì yẹn ni mo mọ̀, wọ́n ní dáàdì wọn wà ní sick bed, wọ́n dárúkọ hospital yẹn fún wa lẹ́kọ̀ọ́. Wọ́n ní kí n jọ́ mọ́tò àwa gbé wa ká jọ́ kí n lọ. Bàbá wọn ṣàn bẹ̀bẹ̀ pé ẹ̀mí fẹ́ bọ́ lẹ́nu òun, ṣùgbọ́n òun fẹ́ sọ kíní kan fún ìrìnàṣẹ́ Ọlọ́run kí n jọ́ kán lè gbàdúrà fún wọn káwọn tó kú. Ọ̀rọ̀ yẹn dẹ̀ lágbára. Mo ní bá ní condition dáàdì yẹn wọn ló pọ̀ gan. Kíá a dẹ̀ da ọjọ́ láàárọ̀ ọjọ́ kejì, àwọn gan gbàdúrà pé bàbá yẹn má kú o, bóyá ó fẹ́ confess kíní kan ni, àṣẹ lóòótọ́ fẹ́ confess kíní kan ni. Nígbà tí bàbá ìgbẹ́nu lé ọ̀rọ̀, oh my god, dáàdì yẹn bí wọ́n ṣe sanra tó, wọ́n jókòó sílẹ̀ ilẹ̀ náà jókòó sí, wọ́n jókòó pátá sílẹ̀, wọ́n ní tí wọ́n ti bàjẹ́, wọ́n la bàjọ́. Ẹ wo, mo sọ fún yín, kò sí nǹkan tó dé bá èèyàn láyé téèyàn ò bá ti tùnùtùnù ẹ̀ dísàlẹ̀, ìjọ tẹ ẹ bá tó mọ̀ ni o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, aláyé ti dáyé ẹ̀ náà, ọwọ́ wa ló kù sí. Bàbá yìí sọ fún mi wípé ṣé mo rí ọmọ wọn ọkùnrin yìí pé òun nìkan ló kàwé nínú ọmọ méjì tí wọ́n bí. Wọ́n láwọn ẹ̀gbọ́n ẹ̀ obìnrin ni wọ́n, pé àwọn dẹ̀ sọ wọn àwọn ò ní tọ́ wọn. Táìmù tí wọ́n wá fẹ́, tí ó yẹ kán wá tọ́ ẹ̀gbọ́n eléyìí tó jẹ́ kẹta tó jẹ́ ọkùnrin, onìkan lọkùnrin láàrin wọn yìí. Táìmù tó máa fi wọ yunifásitì, kò sóko kò mọ́, gbogbo ẹ ti lọ. Ṣùgbọ́n kápẹ́ńtà ni bàbá. So wọ́n á dọ́gbọ́n ṣe àwọn tó máa ń pè ní àwọn tó máa ń kọ́lé, kí lẹ máa ń pè àwọn tó máa ń bá yẹn kọ́lé, contractor iṣẹ́ náà. Bàbá ti ń ṣe constructor díẹ̀díẹ̀. Nígbà tí kòkó tó ti ń kásẹ̀ ńlẹ̀ yẹn, bàbá ti ń dọ́gbọ́n ṣe contractor díẹ̀díẹ̀. Wọ́n ní ọ̀rẹ́ wọn kan wá gbaṣẹ́ kan, ṣùgbọ́n òun náà ṣe ń bẹ̀rẹ̀ ní kò mọ̀ bó ṣe máa kọ́ sí iṣẹ́ yẹn. Wọ́n gbé odidi ilé fún, agbára ìwà gbé kò gba odidi ilé rí. Ó wá bá wọn pé kó ń jọ àwọn experience wọn, àwọn ti gbalé bí ẹ̀mejì, pé kó bá wọn kó bá wọn kọ́ bá wọn ṣe máa ṣáàjì. Wọ́n dẹ̀ ṣoore yẹn, wọ́n bá ọ̀rẹ́ wọn kọ́, wọ́n ṣe gbogbo ẹ̀. Ẹ wò bó ṣe ń lọ, ọ̀rẹ́ wọn dẹ̀ ń sọ fún wọn, bó ṣe ń lọ, ọ̀rẹ́ wọn ń sọ fún wọn. Ọjọ́ tán ní kí ọ̀rẹ́ wọn wá gbowó,
ọ̀rẹ́ wọn lọ gbowó yẹn o ní Iléṣà o, ṣùgbọ́n ayé mi o, dáàdì yìí máa pláànù pẹ̀lú ọ̀rẹ́ tí wọ́n kàn. Ọ̀rẹ́ wọn yẹn máa gbé mọ́tò sọ̀rọ̀ nígbà tí wọ́n pé mọ́tò tó lọ láti Iléṣà lọ sí Ìbàdàn. Ẹni yẹn máa gba owó, kì í ṣayé transfer ni mò ń sọ fún wa yìí o, kò sí transfer nígbà yẹn o. Ẹni dẹ̀ gbé owó sínú báàgì, wọ́n dẹ̀ gba owó yẹn, wọ́n kúrò ní ìgboro Iléṣà báyìí, wọ́n gba owó yẹn lọ bàbá yẹn, wọ́n ti bọ́lẹ̀ nínú mọ́tò díẹ̀ ló kù. Bàbá yẹn ìbá ṣubú lulẹ̀ ni, wọ́n ní kí bàbá dúró, wọ́n tẹná mọ́ kí bàbá tó dé police station. Wọ́n ti dé Ifẹ̀ already, kó tó dé police station rárá àtọ̀, wọ́n ti dé Ifẹ̀. Ó ní bàbá tó wà ní hospital lórí bẹ́ẹ̀dì tó ń confess ló ń dúró de àwọn tó lọ gbowó yẹn wá, tó ń dúró de wọ́n sí. Ó ń gbowó lọ́wọ́ wọn fún oníṣẹ́ àwọn àwọn náà gba ṣíà tiwọn o. Ifẹ̀ lórí kálukú ti wá mọ́tò táwọn yẹn lọ gbárí. Ifẹ̀ òun làwọn yẹn gbà lọ. Ó ní bàbá yẹn náà àwọn gbogbo òun ríra mọ́ láti gbà yẹn dàárọ̀ yìí. Wọ́n ní ọ̀rẹ́ wọn yẹn ń kọ́, àwọn ló bá gbawájú, àwọn ló bá gbẹ̀yìn. Bàbá ti ń sunkún ní táìmì yìí pé àwọn ló gbawájú pẹ̀lú ẹ̀, làwọn gbẹ̀yìn pẹ̀lú ẹ̀. Mo ní kí ló dé kílẹ̀ fowó ṣe. Wọ́n làwọn fẹ́ ran ọmọ wọn yunifásitì, onìkan lọkùnrin náà àwọn ọmọ wọn náà mẹ́ta tí wọ́n bí. Wọ́n làwọn fẹ́ ran yunifásitì, kò dẹ̀ sí ọ̀nà àbáyọ kankan ju pé káwọn hijack owó yẹn lọ́wọ́ ọ̀rẹ́ wọn. Wọ́n gbowó yẹn gbé o. Ọ̀rẹ́ wọn jọ ń sáré kiri ni o pẹ̀lú ọ̀rẹ́ wọn o. Wọ́n jọ lọ ń farárọ iṣẹ́ ni o. Nígbà tágbára ọ̀rẹ́ wọn ò gbé mọ́ ló sá lọ sábúlé o. Lójijì ló kàn gbé pé ọ̀rẹ́ ti kú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ọmọ tí wọ́n fi owó yẹn tọ́ yunifásitì, àwọn gan sọ pé tẹ́ bá rí bí wọ́n ṣe sanra tó, èèyàn gidi lẹ́ máa pè. Èèyàn gidi lẹ́ máa pè wọ́n, ṣùgbọ́n tó máa lanu sọ ìṣòro ayé wọn, ìṣòro wa gbé wọn mì pátápátá. Ìṣòro gbé dáàdì yẹn mì pátápátá tí wọn ò mójútó ayé wọn rárá mọ́. Tí bàbá wọn ò bá jẹ́wọ́ ilé nǹkan àti ẹ̀ abọ́gàn tí ẹ̀ tí ìmọ̀ náà ṣe sọ pé a máa gbàdúrà, àṣé ìbéèrè tá à ń béèrè àṣé kò tẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú wọn. Mo ṣe ní ká sọ fún Ọlọ́run, ká gbàdúrà yẹn gan. Pé mo sọ fún wa, mo ní ọ̀rọ̀ mi máa ń pọ̀ kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa dàgbà ni. Ọ̀pọ̀lọpọ̀ tí òbí ẹlòmíì ti dáwọ́lé láyé yìí kò tiẹ̀ ṣe confess mọ́. Ó pọ̀ débi pé kò ṣe sọ jáde mọ́. Òbí mi gbé tiẹ̀ lọ́rùn, ó dá yẹn kan yẹn nílẹ̀. Jésù Olúwa, ẹ má jẹ́ kí oore àìṣòdodo àwọn òbí mi bá mi rìn àjò ayé. Oore àìṣòdodo àwọn òbí mi. Oh Lord, don't let my parents' past unrighteousness accompany my life's journey. My parents' past unrighteous goodness. Unrighteous goodness. Oore àìṣòdodo gbogbo. Ẹjọ́ ṣé oore nìyẹn? Oore àìṣòdodo ni. Èyàn wá bẹ́ẹ̀ jọ bá mi ṣe costing yìí kí n lè lọ gbowó lọ customer. Ó dẹ̀ tùnú ẹ̀ títí ó fi gbà tó máa gbowó, wọ́n dẹ̀ dènà dé ẹni yẹn lọ́nà, wọ́n gbowó yẹn, ẹ̀yìn dẹ̀ pín. Mo nígbàgbọ́ tó dájú pé làálàá yẹn, ìbànújẹ́ yẹn, ẹkún yẹn, ìrònú yẹn, òun ló pa ẹni ẹlẹ́ni. Wọ́n rán ọmọ wọn tọ́ o, ọmọ jáde yunifásitì o, ṣùgbọ́n ohun tó dúró dáàdì yẹn iwájú pátápátá ló wà, òun ló rẹ̀ burú jù. Ká ló nǹkan tó dúró dáàdì yẹn ó dúró dé lẹ́sẹ̀kẹsẹ̀, ìbátẹ̀ ṣe dá iwájú ló dúró dé sí. Ó dẹ̀ kóró gan kì í ṣeré, ẹnu ọlọ́rọ̀ ti dùn. Jésù Olúwa, ẹ má jẹ́ kí oore àìṣòdodo àwọn òbí mi àtẹ̀yìnwá bá mi rìn àjò ayé. Ẹ fi àánú tí yín, ẹ fa àánú yín gba èmi, ẹ fà mí yọ pátápátá. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run àjíráyé, mo gbàdúrà. Olúwa, má jẹ́ kí oore àìṣòdodo àwọn òbí mi àtẹ̀yìnwá, ẹ má jẹ́ kó bá mi rìn àjò ayé. Oore àìṣòdodo gbogbo oore àìṣòdodo gbogbo tó kún fún ìkà, tó kún fún ẹkún àti ìpayín kéke lórúkọ Jésù Kristi, tó kún fún ìrẹ́jẹ. Olúwa, má jẹ́ kán bá mi rìn àjò ayé. Olúwa, ẹ jẹ́ ká àánú yín ṣiṣẹ́ fún mi, ẹ jẹ́ ká àánú yín gbà mí, ẹ jẹ́ ká àánú yín gbà mí, ẹ jẹ́ ká àánú yín gbà mí, ẹ jẹ́ ká àánú yín gbà mí. Olúwa, ẹ ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, tẹ́ ẹ bá ráàyè ní ọjọ́ Friday, ẹ jẹ́ ká wọnú àwẹ̀ lọ láti tún àdúrà ìgbà. Àdúrà bíi méjì mẹ́ta ni, èyí tẹ́ bá nínú ẹ̀ tẹ́ bá lè fi kún, ẹ jọ̀ọ́ ẹ tún gbà. Mo bẹ̀ yín ní ọ̀túnla ni o. Lẹ́yìn tó bá dọ̀túnla, mo fẹ́ ká tún àdúrà yìí gbà níbi. Mo mọ̀ pé àwọn kan ń gbà lójoojúmọ́ o. Mo kàn tún sọ ní àwọn tó pé ṣàgbàdúrà lẹ́ẹ̀kan kó kú òun bẹ́ẹ̀ ni mo ṣe ń bẹ̀ yín, ẹ jọ̀ọ́. Ó wà important o. Ó dẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. Báwo ni oore tá a fi falẹ̀? Orí tá a fi falẹ̀.
Ọlọ́run mi o, orí táyé falẹ̀ ó ti pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún. Máa ṣàlàyé ẹ̀, mo sọ fún wa mo ní àdúrà tòní tá a bá ti ní àdúrà bẹ́yẹn a máa ń béèrè lọ́wọ́ ẹ̀mí lọ́wọ́ pé dákun bàbá kí la máa ṣe tó máa kan ayé àwọn èèyàn gógógó tá a máa ṣe tán báyìí tẹ́lẹ̀ mi àní ẹ̀sà èmi ni àdúrà yìí wà fún. Ètò Ọlọ́run gbé jáde ó tún bà mí lẹ́rù. Proverbs chapter 3 verse 27 verse 28. Proverbs chapter 3 verse 27 to verse 28. Ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni. Ó ní má ṣe fa ọwọ́ ìṣoore sẹ́yìn kúrò lọ́dọ̀ àwọn tó tọ́ sí. Àbẹ́ ìgbọ́, ká má fa ọwọ́ ìṣoore sẹ́yìn kúrò lọ́dọ̀ àwọn tí ìṣoore tọ́ sí. Ó ní nígbà tí ó bá wà ní ìkápá rẹ láti ṣe ohun kan, ẹ gbọ́, ṣé kò ti ṣẹlẹ̀ sí wa rí báyìí? Nígbà ó wà ní ìkáwọ́ wa láti ṣoore ṣùgbọ́n a fọwọ́ sẹ́yìn. À ń calculate pé o kò sówó lọ́wọ́ èmi náà. Ó dẹ̀ wà ní ìkápá wa láti ṣe. Verse 28 ó ní má ṣe wí fún aládùúgbò rẹ pé padà wá nígbà tó ṣe díẹ̀, èmi yóò fún ọ ní ọlá nígbà tí o ní pẹ̀lú rẹ nísinsìnyí. Àbí kò yé yín ní nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn. N tó fẹ́ fún yàn wà lọ́wọ́ ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Bíbélì sọ pé má sọ pé ó dọ̀la. Oh my God, ọ̀rọ̀ yẹn ò lè yé yín àfi tẹ́ bá gbọ́ ìtàn kan tó ṣẹlẹ̀ sí mi. Kò lè yé yín. Tó bọ́ tí mi mọ̀ bó ṣe lè ṣàlàyé ẹ̀ tẹ́ ẹ lè mọ bí ọ̀rọ̀ yẹn ṣe lè tún yẹn pé ohun tẹ́ bá fẹ́ ṣe oore fún yẹn lénìí, èní yẹn gangan ní kẹ́ ẹ ṣe o, mo bẹ̀ yín o. Ọ̀pọ̀lọpọ̀ wa ìròyìn aṣọ sí wa lọ́kàn, ọkọ̀ mi dẹ̀ sẹ́ndì owó sí ẹnìyàn. Ìránṣẹ́ Ọlọ́run máa ń jìyà kí nìyẹn jù, mi ì ṣeré o. Mo ń sọ ní ọjọ́ kan mi nǹkan táwọn ìránṣẹ́ Ọlọ́run sọ fún wa, àwọn tá a mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tó ń sọ fún wa, ẹ wo tó bá yá ẹ lè gbúrò ẹnìkan tó ń lárí mọ́nú iṣẹ́ ìránṣẹ́. Torí pé àwọn gan wa lè bí ń pa jù láyé tá a wà yìí. Mo fi sọ̀rọ̀ yẹn bó dàbí ọ̀sẹ̀ tó kọjá ni mo ń sọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ ká sáré gbàdúrà yìí ná. Màá ṣàlàyé, màá sáré sọ̀tàn kan fún wa. Kò sí ká gbọ́ ìtàn yẹn kẹ́ máa wọ̀ pé yé èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ sí. So ó yẹ kó lè yé wa dáadáa. A sọ fún Ọlọ́run Jésù Olúwa, ẹ dárí gbogbo oore tí mo fa ọwọ́ rẹ̀ sẹ́yìn jì mí. Gbogbo oore tí mo fa ọwọ́ ẹ̀ sẹ́yìn, oore tí mo yẹ kí n ṣe Monday tí mo ṣe ń Tuesday. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ implication ẹ̀ lónìí. Tó Bíbélì sọ bẹ́ẹ̀ ni ó dẹ̀ ní implication. Ìtàn kan dẹ̀ ní agbára tí mi ò lè gbàgbé láì tó ṣẹlẹ̀ nínú ìdílé mi. Oh Lord, forgive me of all delayed or withheld goodness in Jesus' name. All delayed or withheld goodness. Àwọn kan rere tá a fawọ́ ẹ̀ sẹ́yìn, a delay ẹ̀ tàbá àti ẹ̀ ṣe rárá mọ́. Tó pé owó tó yẹ nǹkan tá a fọkàn sí pa fẹ́ náà àti lò sí nǹkan míì. Implication yẹn ti pọ̀ jù. Jésù Olúwa, ẹ dárí gbogbo oore tí mo fa ọwọ́ rẹ̀ sẹ́yìn jì mí lónìí lórúkọ Jésù, kí ọ̀nà mi lè làjú báyìí lọ. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo oore gbogbo tí mo fọwọ́ ẹ̀ sẹ́yìn, Olúwa ẹ dárí ẹ̀ jì mí. Gbogbo oore tí mo fọwọ́ ẹ̀ sẹ́yìn, oore tó yẹ kí n ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo fa ọwọ́ ẹ̀ sẹ́yìn, Olúwa ẹ dárí ẹ̀ jì mí lónìí. Olúwa ẹ dárí, kí ọ̀nà mi lè làjú báyìí lọ. Káyé mi lè dájú báyìí lọ, kí iṣẹ́ mi lè dájú báyìí lọ, káàmọ́ mi lè dájú báyìí lọ, kí ìdílé mi lè dájú báyìí lọ. Lórúkọ Jésù Kristi, gbogbo oore tí mo fọwọ́ ẹ̀ sẹ́yìn, Olúwa ẹ dárí ẹ̀ jì mí. Olúwa ẹ dárí ẹ̀ jì mí. Olúwa ẹ dárí ẹ̀ jì mí. Lórúkọ Jésù. Olúwa ẹ dárí ẹ̀ jì mí ní orúkọ Jésù. Olúwa ẹ dárí ẹ̀ jì mí ní orúkọ Jésù. Olúwa ẹ dárí ẹ̀ jì mí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wò ẹ̀yin ọmọ Ọlọ́run wà o. Ṣé nígbà mi tí ẹ ti máa ń sọ, ó kì í ṣe bóyá mo sọ nítorí pé pásítọ̀ ni mí mo kàn fẹ́. No, ìrírí tá a ti rí pẹ̀lú Ọlọ́run ó jẹ́ kó dá wa lójú pé yes, there is a God somewhere. But a lè má mọ yàrá tó ń sọ, but there is God. Ó sì ní agbára ju bá a ṣe lérò lọ. Ṣùgbọ́n nígbà míì téèyàn ò bá rí ìfọwọ́kàn Ọlọ́run lójúkojú kò lè mọ bí agbára ẹ̀ ṣe pọ̀ tó. Kíní kan ṣẹlẹ̀ sí ìdílé mi, ó ti pẹ́ báyìí. Gbogbo àwọn ọmọ wa tó ti di sisi tó ti di bọ̀dá báyìí, ẹ̀yọ̀ tá a ti ń wò lókè wọ́n ti ga jù wá lọ ní háìtì. Wọ́n wà ní kékeré nígbà yẹn, wọ́n kéré gan. Ní ọjọ́ kan nígbà yẹn ǹjẹ́ a ti máa lọ síbi 20 years ago, around 20 years ago, tó lè tó jẹ́ first born náà bí ọmọ ọdún bíi mẹ́jọ so ni nígbà yẹn tó jẹ́ first born. A wà lé ọjọ́ yẹn, ọjọ́ mi ní gbàgbé nínú iṣẹ́ ìránṣẹ́, kò sí kọ́bọ̀
lọ́wọ́ èmi àtìyàwó kọ́bọ̀ kò tó yọ kò sí. In fact àwọn ọmọ tó lọ school ní ọjọ́ yẹn oúnjẹ àjẹkù àná òní wọ́n wọ́ọ̀mù fún wọn láàárọ̀ yẹn tí wọ́n fi lọ school. Wọn ò gba ṣíṣì dání pé ẹgbà tẹ bá fẹ́ ra nǹkan jẹ bá ṣe máa ń fún wọn tẹ́lẹ̀ kò yọ lọ́jọ́ yẹn. Ìgbà táwọn ọmọ dé gàárì ti ń dúró dè wọ́n, gàárì ẹyọ àti kíni àtomi tó dáa kúlí ẹ̀pà níbo náà ti fẹ́ rí lọ́jọ́ tá à ń sọ yìí tó wá sọ wọn pé ẹ má wọrí oúnjẹ alẹ́ máa ṣe ṣọ̀mṣọ̀m ìkan tí màmá wọn sọ fún wọn ni àwọn ọmọ ọlọ́mọ wọn kàn jẹ́ gíláàlì àwọn òkúkú mọ̀ pé there is fire on the mountain. Listen dáadáa, that's why I mean sọ story ẹlòmíì kọ́ bá ní pé yá story mi tí mo sọ fún Pastor Sam ló sọ fara yìí tẹ́ wà là ń sọ yìí ẹ̀yin ọmọ Ọlọ́run oh my God. Nígbà tó di aago 6 ìrọ̀lẹ́ gbogbo ọgbọ́n táwa lè ta gẹ́gẹ́ bí òbí ẹnìkan níṣàlẹ̀ lọ́ọ́yà mi ṣe rí mi ò tẹ̀ láìkẹ́. Ohun tí mo yé tìjú láyé nìyẹn kí ìránṣẹ́ Ọlọ́run máa tọrọ tó bá fẹ́ tọrọ lọ́wọ́ yẹn kí tún ṣe ọmọ ìjọ ó máa níbi tí relationship rẹ pẹ̀lú ọmọ ìjọ dé òun ló máa fi lọ̀ ẹ́ gan. That's why lónìí ẹlòmíà ní ẹ̀sà if you need something tell me. Ìjọ ọ̀la akàn máa ń rẹ́rìn ní èmi àti mọ́mí àmà èmi àti ọmọ àmà máa rẹ́rìn pé ìjọ ṣe gan nígbà tí ebi ń pa wá àmọ́ ṣe níwájú ọ̀nà àtìyẹn kì í ṣe pé àfẹ́ ṣe ṣùgbọ́n ká gbé fóònù báyìí hello bọ́dà gèébù ẹjọ́ á ní ó máa ń níbi tó máa ń dé òótọ́ tó máa ń bẹ nìyẹn. Ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Nígbà tó di aago 6 gẹ́gẹ́ èyí tó kéré jù náà ọmọ wa ó wá bá mọ́mí ẹ̀ níbi tá a wà àjókòó sí kọ̀rọ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ ilé àwa ń brainstorm. Ẹnìkan kí lẹ kọ síwájú àwa ń kọ́ kí la wá jẹ lọ́jọ́ kí la jẹ mi sọ pé àwọn ọmọ gan ò rí nǹkan kan jẹ ní kí la wá jẹ kí la fẹ́ jẹ mo ló ń jẹ àjẹkù alẹ́ àná làwọn ọmọ jẹ láàárọ̀ àwa fúnra àwọn ọmọ wọn dé bá gàrí kí lẹ́rù bá máa jẹ nínú ẹ̀ ká tún mu gàrí kan wá ẹ lọ wo bọ̀dá lọ jókòó náà ẹ̀yin ọmọ Ọlọ́run oh my God. Ọmọ yẹn wá sọ fún màmá ẹ̀ ṣe rí bó ṣe ń sáré bọ̀ wá bá ọmọ ìpín mọ́ mi pé kí la máa jẹ lálẹ́ yìí ẹ̀gbọ́n wọn pátápátá ó wá bá ó kàn wá fa ni kí wọ́n máa bọ̀ jáde kó máa lọ wọn àwọn bó ṣe máa sùn torí ẹ̀gbọ́n wọn pátá yẹn ó dàbí pé ó ti gẹ́ẹ̀tì pé oúnjẹ ò ní í yọ bọ́jú fa ọmọ yẹn lọ́wọ́ mo ní filẹ̀ mo á fa ọmọ yẹn mọ́ra mo ní kó má wọ̀rí mo ní aago 6 ló fẹ́ lù yìí mo ní tó máa di 8 o'clock a máa dìde níbi táwa ẹ̀mí àti mọ́mí ẹ̀ á lọ ra nǹkan ẹ̀yẹn máa lọ nílé ẹ̀ ṣáà máa lọ nílé ṣebí náà wà wọ́n nìyẹn tán tẹlifíṣàn kẹ́ máa wo tó bá ti di ẹ máa wo aago bá ti di 8 a máa jẹun bọ́mọ yẹn ṣe lọ tán báyìí mo kàn dìde fúyà mi tiẹ̀ sọ fún ìyàwó mi mo kàn rìn gba ọ̀nà ẹ̀kúlé lọ ni ibì kan wà bẹ́ẹ̀ ní ẹ̀kúlé yẹn tó dà ipò farasin díẹ̀ èmi nìkan mo á gbójú sí ojú sánmọ̀ mo ní Ọlọ́run tó bá jẹ́ lóòótọ́ ẹ wà níbì kan then àwa láti gbà tá a ti bẹ̀rẹ̀ sí ìránṣẹ́ yìí ààfin kankan mọ́ tó bá pẹ́ lóòótọ́ atakú pé a ò ní fẹ̀ṣẹ̀ sí a ò ní folè sí a ò ní yàbàrá pé ọ̀rọ̀ Ọlọ́run yẹn nìkan la máa ṣe pé lálẹ́ yìí ibi ò gbọdọ̀ pa wá sùn pé kì í ṣe torí tèmi o mo yẹ sọ́nà nìyẹn mo ní kì í ṣe tèmi o ìtorí obìnrin tó fi fún mi yìí àtàwọn ọmọ tẹ kó lé wa lọ́wọ́ mo ṣe sọ gẹ́lẹ́ nìyẹn pé ẹ fi mí lẹ̀ mo rí ẹ̀mí kọ́lọ́run fi mí lẹ̀ mo mọ́ra mi ní mo mọ̀ ìrìn àjò ayé mi ní àwọn náà ti ṣubú àti dìde rí mo ní èmi ò ní nǹkan kan tí mo lè ṣògùn lé lọ ṣùgbọ́n torí obìnrin yìí àtàwọn ọmọ tẹ báwo lè yẹn ṣe níyàwó tí kì í complain tí inú ìyá dẹ̀ dùn mo ní Olúwa ṣàánú fún mi omi jábọ́ lójú mi èmi tó pé inú mi le burúkú àṣebí lè gba omi lójú èèyàn kíá mo lójú ó dà kí mo gbúrò ẹsẹ̀ mo sáré nojú mi nà mo padà síbi tí ìyàwó mi jókòó sí lábá ṣà ń sọ mo ní kó máa wòrí mo lọ́nà à ń ṣe ìyanu mo níbi tá a jókòó sí jẹ́ ká dógún máa gbàdúrà ojú sì wá fẹ́ máa ṣú díẹ̀ ìgbà yẹn mo ní jẹ́ ká máa gbàdúrà bá ṣe jókòó yà lè gbàdúrà náà ó ní bẹ́ẹ̀ ni wọ́n sọ fún Ọlọ́run Olúwa àṣà ń ṣe bẹ́ẹ̀ ẹ wò nígbà tó kù ìṣẹ́jú 8 kí aago 8 lù ìṣẹ́jú 7 sí 8 káago 8 alẹ́ lù lọ́jọ́ tá à ń wí ọmọ ìjọ wa ó kàn yọ́ lọ́ọ̀kan ni pẹ̀lú wọ́n pe báàgì yẹn mi tẹ̀ bóyá ṣakaṣaka náà ń pè ní mi tẹ̀ mọ̀ black báyìí ni mi rántí orúkọ ẹ̀ mọ́ ojú lálọ́ báàgì ló tóbi báyìí
ló máa ń bọ̀ yá bó ṣe wà báyìí síbáà ló kàn sọ pé ṣé kò ń gbé wọlé ní àbí kò máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ kí nìyẹn kí lẹ̀ ń gbé kiri mo yẹ sọ́nà ni màmá kí lẹ̀ ń gbé kiri ló bá gbé sílẹ̀ níwájú wa ayérayé o mo kọ́ ṣùwò báyìí búrẹ́dì ńlá gbàǹgbà ló kọ́ juwọ́ sí mi oh my god omi fẹ́ jábọ́ lójú mi obìnrin yẹn ò rí wa torí ibẹ̀ yẹn ti dúdú omi fẹ́ jábọ́ lójú mi káì mo dákẹ́ lọ ìyá mi náà ẹ ṣé god bless you ẹ ṣé máa àwọn ló ní kọ́lé láti pé god bless you èmi ò lè sọ̀rọ̀ mọ́ àwa tóbìnrin yẹn òun gan ò tiẹ̀ dúró ó lóun lè dúró láti lẹ́sà ó lóun kàn wò pé òun fẹ́ dúró dọ̀la ọkàn sáà ní kò tí kò tẹ̀ gbé wá báyìí lóun ní kò tẹ̀ máa gbé bọ̀ ló lọ làwa wọlé lójú àwọn ọmọ wọn yẹn a ti lọ ra nǹkan a ti dá wọn láago 8 alágbára ni Jésù a ti dá wọn láago 8 bóyá wa lọ ra nǹkan labá gbé wọlé bàtà gbé wọlé táwa gan wá síbẹ̀ sí jábẹ̀ sí wojú ara wa a rí búrẹ́dì ńlá àwọn fámìlì máa jẹ àníjẹ tán kírètì ẹyin kan òun ló wà ń bẹ̀ bọ́ǹfìtà kan wà ń bẹ̀ mílìkì 6 ó wà ń bẹ̀ oh my god wọ́n wá fi envelope sí tí 200 naira wà ń bẹ̀ ní ọdún yẹn lọ́hùn ẹ̀yin ọmọ Ọlọ́run a jẹun bí ìgbà tó jẹ́ pé mílíọ̀nìà ní wá lọ́jọ́ yẹn we were so glad àwọn wá ń ṣe yọ̀bọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́rìn tí wọ́n dàpárá now kì í ṣe oúnjẹ yẹn ni mò ń sọ kì í ṣe pé Ọlọ́run fi ara ẹ̀ hàn yẹn ni mò ń sọ kì í ṣe pé Ọlọ́run gbọ́ àdúrà yẹn rárá mi ò tiẹ̀ sọ yẹn rárá ẹni tí mò ń sọ bẹ̀ ni wípé ẹni tí Ọlọ́run fi oore yẹn rán tí ò bá gbé wá ní alẹ́ ọjọ́ yẹn tó bá gbé wá láàárọ̀ ọjọ́ kejì kò bá mọ́ ẹgbà mo sọ fún yín mi sọ pé a máa kọ Jésù lẹ́ o ṣùgbọ́n kò lè dàbí mọ́ ó lè má níyè mọ́ oore yẹn lè má oh God oore yẹn lè má ṣiṣẹ́ mọ́ oore yẹn lè má oore yẹn dòní ó lè ní impact tó máa nínú iṣẹ́ ìránṣẹ́ wa gbogbo oore tá a fawọ́ ẹ̀ sẹ́yìn ní àkókò tó yẹ ẹ já sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ dárí gbogbo oore tí mo fawọ́ ẹ̀ sẹ́yìn ẹ dárí ẹ̀jẹ̀ mi lèmi àní ẹ̀mí ọkàn yẹn kan lọ tààrà ríà lọ fún ẹni báyìí lówó lọ fún ọ̀nà ìṣẹ́ Ọlọ́run báyìí lówó lọ fún ará àdúgbò báyìí lówó lọ fún ará abiṣẹ́ lówó bó ṣe sọ sí lọ́kàn yẹn immediately ló yẹ kó gbègbèsè ẹ̀rọ ni a ní wọn máa ṣiṣẹ́ lọ́la ó lè má bá mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún wa ìrí yẹn ni mo fi mọ̀ oh Lord forgive me of all delayed or withheld goodness gbogbo oore tí mo fawọ́ ẹ̀sẹ̀ yín pátá Olúwa dárí ẹ̀jẹ̀ mi ẹjẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo oore tí mo fawọ́ ẹ̀sẹ̀ yín ní orúkọ Jésù Kristi Olúwa dárí ẹ̀jẹ̀ mi lónìí gbogbo oore tí mo ti fawọ́ ẹ̀sẹ̀ yín oore tí ó yẹ kí n ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo fawọ́ ẹ̀sẹ̀ yín lórúkọ Jésù Olúwa dárí ẹ̀jẹ̀ mi láti òní lórúkọ Jésù Kristi Olúwa dáríjì mo fẹ́ gba ìdáláre Olúwa ṣàánú fún mi gbogbo oore tí mo ti fawọ́ ẹ̀sẹ̀ yín ẹ gbàdúrà yìí o mo sọ fún wa bá ṣe gbà lónìí ẹ jẹ́ àtúgbà ní Friday o ibi ìsọ àyín tẹ́ ń gbà lójoojúmọ́ o mi ní kẹ́ dákẹ́ àdúrà yín o ṣùgbọ́n àwa tí a ò kì í ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká padà níjọ́ Friday gbàdúrà yìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ dákun ẹ jẹ́ ká padà sí text tá a kọ́ lò níbẹ̀rẹ̀ yẹn ní Acts of Apostles chapter 10 verse 38 ó sọ̀rọ̀ níbẹ̀ ó ní Jésù ó ní Ọlọ́run dá ẹ̀mí mímọ́ àti agbára lé lórí ó wá ń kiri sórí ó sì ń ṣe ìmúláradá gbogbo àwọn tí èṣù tó ń pọ́n lójú á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ kiri oore yín ẹ kiri ẹ̀ dé ilé mi lónìí ẹ wò Jésù kiri sóore ni o tó bá kiri dé ilé yín pẹ́rẹ́ oh God ẹ mọ ayé yín sí rere pátápátá ni gbogbo àwọn complain wọn ẹ tiẹ̀ ní màdúrà gbà mọ́ ẹ máa dúpẹ́ lójoojúmọ́ ni mo dẹ̀ ní ìgbàgbọ́ torí ẹ̀mí lọ́n sọ fún wa pé òun fẹ́ yí ọ̀pọ̀lọpọ̀ àdúrà ẹnu padà òun fẹ́ kírètì ẹnu ìdúpẹ́ tó pọ̀ sí Ọlọ́run sì kà yín mọ́ wọn lórúkọ Jésù Kristi oh Lord bring your goodness to my house today Olúwa Jésù àkìrìsóore ẹ kiri oore yín ẹ kiri ẹ̀dílé mi lónìí ẹ kiri oore yín wọnú ayé àwọn ọmọ mi ẹ̀yin tẹ́ ní ọmọ tí kì í gbé papọ̀ ẹ sọ fọ́lọ́run náà Olúwa ẹ kiri oore yín ẹ kiri ẹ̀dílé àwọn ọmọ mi náà bẹ́ẹ̀ ṣe yálé mi ẹ yálé àwọn ọmọ mi ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ kiri oore yín délé mi báyìí Olúwa ẹ kiri oore yín dénú ìjọ wa ẹ kiri oore yín dénú iṣẹ́ mi ó yẹ ẹ kiri oore yín dé ilé àwọn ọmọ mi báyìí lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ kiri oore yín ẹ kiri ẹ̀dílé mi ẹ kiri oore yín ẹ kiri ẹ̀dílé mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ràn mí lọ́wọ́ Olúwa ẹ kiri oore yín délé mi èmi mọ̀ pé tẹ́ bá kiri oore yín délé mi mo mọ̀ pé ayé mi á gba ìtura mo mọ̀ pé ayé mi á gba ìyàtọ̀
mo mọ̀ pé ayé mi á ní ìtẹ̀síwájú, mo mọ̀ pé màá bọ́ lọ́wọ́ àìsàn, mo mọ̀ pé màá bọ́ lọ́wọ́ gbèsè, mo mọ̀ pé màá bọ́ lọ́wọ́ ìfàsẹ́yìn, mo mọ̀ pé màá bọ́ lọ́wọ́ ìdúrólójú kan. Olúwa kiri oore yín dénú ayé mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o. Tá a bá wo Acts of Apostles chapter 10 verse 38 yẹn dáadáa, ẹ rí i pé ó ní ó ṣèmúláradá fún àwọn tí èṣù ń pọ́n lójú. Èṣù ń fi àìsàn pọ́n ẹlòmíì lójú. Àìsàn yẹn á dẹ̀ grip ayé ẹ̀ débi pé àwọn dókítà máa sọ fún pé a máa mánéjì ẹ ní o, wà á máa mánéjì ẹ kú ní o. Àwọn tá àìsàn yẹn bá ṣe ó máa ń pa wọ́n ní o. Nǹkan tá a máa gbọ́ tó ń gbọ́ lójoojúmọ́ ń tiẹ̀ ni. Èṣù ń fi àgbàná ó fi ń pọ́n ẹlòmíì lójú, kò lè túwó jọ. Èṣù fi àgàn ó fi pọ́n ẹlòmíì lójú. Àwọn dókítà wọ́n ṣe ọ̀rọ̀ tiẹ̀ tì. Ẹlòmíì àtún pé ọ̀rẹ́ mi ẹni báyìí la máa lọ bá, dókítà báyìí ló máa bá a ṣe tiwa, òun àdébẹ̀ wí àdàrú ni. Èṣù ni ó ń fi àgàn pọ́n lójú nìyẹn. Èṣù á fi àlákàlà á fi pọ́n ẹlòmíì lójú, àfi kó má díjú. Ẹlòmíì báyìí àìrí olóore ni. Bí gbogbo ẹgbẹ́ ẹ̀ bá rí olóore, irọ́ ni. Àìní àṣeyọrí ní tẹlòmíì, ìpọ́njú tẹlòmíì bá pò nìyẹn. Jésù Olúwa. Ẹ mú oore ìtúsílẹ̀, ẹ mú dé ilé mi lórúkọ Jésù. Tó Bíbélì sọ bẹ́ẹ̀. Oore ìtúsílẹ̀. Oh Lord, bring your goodness of deliverance to my house. Goodness of deliverance. Òun kiri ṣoore ni. Àìmọye àwọn yẹn tí Jésù bá ṣalábàápàdé tí wọ́n pé ìtúsílẹ̀ ni wọ́n nílò. Ó ṣoore fún wọn. Wọ́n ní ìtúsílẹ̀, onímọ̀pẹ̀ ní oore ìtúsílẹ̀. Òun ló gbélé àwọn yẹn náà lọ́wọ́. Ẹ jẹ́ ká náà bẹ̀bẹ̀ fún oore ìtúsílẹ̀ lónìí. Jésù Olúwa, ẹ mú oore ìtúsílẹ̀ dé ilé mi lórúkọ Jésù. Oh Lord, bring your goodness of deliverance to my house. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Oore ìtúsílẹ̀, Olúwa mú dé ilé mi lónìí. Olúwa tú àwọn ọmọ mi sílẹ̀. Olúwa tú àwọn ọmọ mi sílẹ̀. Ẹ gbàdúrà fún àwọn ọmọ yín o. Gbogbo èdè àìgbọràn, gbogbo èdè rebellion, ìdìtẹ̀mọ́ òbí ò lẹ́nu. Ọmọ mi á fún bàbá ẹ̀ ní wàhálà títí bàbá ẹ̀ fẹ́ commit suicide. Ẹ sọ fún Ọlọ́run lé wọn lórí. Olúwa tú ọmọ mi sílẹ̀. Ọmọ mi bàbá ẹ̀ ò mu sìgárì, ọmọ lè mú igi ìbẹ́pẹ níbi tó mú kú mu dé. Ẹ sọ fún Ọlọ́run, ẹ̀mí òkùnkùn ní Olúwa oore ìtúsílẹ̀, Olúwa mú wọnú ayé àwọn ọmọ mi. Bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà tí yín nìyẹn. Ẹlòmíì tó bá pé iṣẹ́ yín ni oore ìtúsílẹ̀, Olúwa mú wọnú iṣẹ́ mi. Àwọn kan ṣàwà nílùú tẹwà báyìí táwọn náà ń ṣiṣẹ́, táwọn tán lè ṣe rere. In fact àwọn kan ń ṣerú iṣẹ́ tẹ̀ ń ṣe gangan nílùú tẹwà, àwọn náà dẹ̀ ṣe rere. Ẹ sọ fún Ọlọ́run oore ìtúsílẹ̀, Olúwa gbélé mi lọ́wọ́. Oore ìtúsílẹ̀ gbélé mi lọ́wọ́. Èyí tó bá jẹ́ ìtúsílẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ fún ẹ máa bẹ̀bẹ̀ fún. Oore ìtúsílẹ̀ lè fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Kì í tún ṣe bẹ́ẹ̀ nìkan o. Ìtúsílẹ̀ nípa tẹ̀mí ńkọ́. Àlákàlà mo sọ lẹ́ẹ̀kan. Oúnjẹ ojú oorun. Ẹlòmíì kù sí oúnjẹ tí ò tí. Ọlọ́run dáríjì mi. Màmá yẹn ló fẹ́ mo rántí ọ̀rọ̀ tó fẹ́ pa mí lẹ́nu. Ó ní ẹ̀sà ó ní mo jẹun débi pé mo ń jẹ ṣàwámà, mo jẹun òyìnbó. Ó ní àwọn jẹun òyìnbó, àwọn jẹun tí àwọn jẹ ṣàwámà. Mo ní ìyẹn tó lágbára o. Torí èmi ò tí ì gbọ́ rí o. Oúnjẹ ojú oorun, ẹ̀mí òkùnkùn ni. Àwọn àìsàn táwọn oníṣègùn ò mọ̀ díẹ̀, kò yé wọn. Àwọn àìsàn tí wọn ò mọ̀ díẹ̀. Ó ní ojú ló wù yìí, ẹnu ló wù yìí, ẹsẹ̀ ló wù yìí, ikùn ló wù yìí. Wọ́n ṣe gbogbo scan ayé yìí, okay ní gbogbo ẹ̀ sọ. Wọ́n ṣe blood test, okay ní gbogbo ẹ̀ sọ. Ẹjọ́ ṣé àwọn oníṣègùn mọ̀ díẹ̀? Wọ́n kàn máa pé irú kí lélẹ́yìí báyìí wọ̀ lọ. Ìtúsílẹ̀ ni nínú ẹni bẹ́ẹ̀ nílò. A sọ fún Ọlọ́run. Jésù Olúwa, ẹ mú oore ìtúsílẹ̀ dé ilé mi. Ẹ sọ ẹ gbà dáadáa. Èyí tẹ́ bá mọ̀ ìpẹ́ fẹ́ bọ́ nínú ẹ̀, ẹ dárúkọ ẹ̀ fún Ọlọ́run. Ẹ rántí àwọn ọmọ yín. Ohun tó bá dì mọ́ ayé wọn tí ò jẹ́ kẹ́ gbádùn àwọn ọmọ yín, ẹ ní k'Ọlọ́run kó tú sílẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Oore ìtúsílẹ̀, Olúwa mú dé ilé mi. Olúwa mú oore ìtúsílẹ̀, Olúwa mú wọ ilé mi. Ẹ mú wọnú ayé àwọn ọmọ mi. Ẹ mú wọnú ayé aya mi. Ẹ mú wọnú iṣẹ́ mi o. Ẹ mú oore ìtúsílẹ̀, Olúwa mú wọnú iṣẹ́ mi lónìí. Lórúkọ Jésù Kristi, ẹ jẹ́ kí n gbọ́ òmìnira. Ẹ jẹ́ kí n gbọ́ òmìnira. Ẹ jẹ́ kí n gbọ́ òmìnira. Olúwa ṣàánú fún mi lónìí. Olúwa ṣàánú fún mi lónìí. Olúwa ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run. Tí a bá rìn nínú iṣẹ́ rere yóò rìn nínú ayé wa. Ọ̀rọ̀ yẹn ò yé yín. If we walk in good works will work in our lives. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ṣẹ́rí tí
mi ìfẹ́ sọ kinní kan ni kó má dàbí ìgbéraga bẹ́ẹ̀ ni ẹ wo mo ní ìwà kan mi ìmọ̀dún tí mo bẹ̀rẹ̀ àfi kí n má fojú rí àwọn ọmọdé tó jẹ́ ọmọ ìjọ wa bá ti mo bí wọn báyìí mo pàdé wọn títì ni o mo rí wọn lójú ọ̀nà ni o àjọ pàdé ńgbà mí ní chọ́ọ̀chì ni o màá tọ́ bá kó báyìí mo lè pín owó mi pátá mo lè pín tán fún gbogbo wọn nígbà míì tó bá gùn mí tán gbogbo owó tí mo ní pátá màá dẹ̀ pín fún wọn màá má dá lọ ó ti mọ́ra débi pé torí pé mo rí kíní yẹn máa pé o mi ní kẹ́ ẹ máa ṣe o mi ní kẹ́ ẹ kó gbowó àpò yín fún àwọn ọmọdé o kọ́ ẹ wá nísìwájú kẹ́ ẹ má rò owó mọ́tò kẹ́ lé mi ní o jẹ́ pé ohun téèyàn ò bá mọ̀ o kì í sìn yẹn kì í sìn ẹlòmíì jẹ́ o ṣùgbọ́n mò ń sọ fún yín pé ṣe rí God táwa kìrìsìtẹ́nì tá a bá lè tẹ̀lé bíbélì nìkan Ọlọ́run á fi ayé wa dára kan débi pé àwa gan àní gbàgbọ́ ohun tó lọ́n fi ayé wa dá ṣùgbọ́n ká máa dọ́gbọ́n sí i náà nìkan ni wàhálà kìrìsìtẹ́nì ká ní ẹ̀bọ́ ṣe ń ṣe nílùú ìyàtọ̀ ó ní wàhálà kìrìsìtẹ́nì kí ni ẹ̀ dẹ̀ máa ń fún mi ní stress ni pé ìwọ lọ́hùn káwọn yìí dẹ̀ kán dẹ̀ takú pé Jésù nìkan làwọn máa sìn àwọn ò ní bá wọn dọ́gbọ́n sí i come what may ìyà ò bá jẹ wọ́n débẹ̀ wọn ò ní láwọn ò ní gbà kán wá wo títọ́ lọ́n fẹ́ fàyè wọn pa ṣùgbọ́n ọ̀rọ̀ ni Ephesians chapter 2 verse 10 ẹgbẹ́ wọn tó sọ ni Ephesians chapter 2 verse 10 ó ní nítorí àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristi Jésù fún àwọn iṣẹ́ rere. Ṣé gbọ́ mà? Dáàdì ṣe gbọ́rọ̀ yẹn. Ọlọ́run dá yín láti ṣe rere fẹ́lòmíì. Ọlọ́run dá yín fún iṣẹ́ rere ni. Má ṣe o. Ó ní èyí tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ fún wa láti rìn nínú rẹ̀. Ọlọ́run ti pèsè ẹ̀ fún wa bá ṣe máa rìn nìyẹn. Tẹ́ mo sọ pé mo ń ta bá lè rìn nínú iṣẹ́ rere máa rìn nínú ayé wa ṣáá ni. Àìmọye nǹkan tó jẹ́ pé àwọn ètò ẹ̀ pé àfọkànsí àfiyèsí àwọn ìbùkún tá àfọkànsí láyé á dẹ̀ tẹ́wọ́ gbà ẹlòmíà ni ó ti wà lọ́kàn mi láti fún yín ní kíní tipẹ́ wọ́n á dẹ̀ fún wa á dẹ̀ báyìí ní wa mú rẹ́gí kíní kan ṣẹlẹ̀ ní last year ni àwọn brother wa kan wọ́n bọ̀ láti Amẹ́ríkà wọ́n fi wá sí London láti wá ṣe fire conference pẹ̀lú wa ní last year kì í ṣe ìta ṣe tán yìí ẹ wò wọ́n mú gift kan wá gift yẹn lójú wọn ó lè kéré o ṣùgbọ́n ẹkún tí mo sùn dé London gangan nìyẹn ẹkún mi ní dárúkọ ẹ bọ́dà mi ní dárúkọ ẹ ń fẹ́ káwọn dáàdi ẹ̀ kan gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni ẹ ní park ayé mi o mo kàn mírí ṣáà ni pé láyé o nǹkan tó ń fún mi ó kì í ṣe ẹyọ kan o ṣùgbọ́n ṣe ẹ̀rẹ́ ìkan nínú ẹ̀ wá jẹ́ pé mo sunkún ẹ̀ dé London ni pé láti má tẹ̀ dé London kí n tiẹ̀ pààrọ̀ kínní náà dẹ̀ wá ṣe ní park wọ́n dẹ̀ oh God mo ní alágbára màá lọ lọ́rùn kí ló fà á mo lè sọ ní ìdánilójú pé mo rìn nínú ìṣòro ẹ̀yin náà ń kọ́ ẹlòmíì tó bá ti jẹ owó ẹlòmíì àfẹ́ jẹ́ mọ́lẹ̀ onìkan àfẹ́ dàjẹ́ owó wọn a kò débẹ̀ a kò sápò ní ó ń lọ bí tiẹ̀ nìyẹn a lò ní senior máa mérí máa ló máa ṣe o owó iná kọ́ já sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ mú mi rìn nínú iṣẹ́ rere kí iṣẹ́ rere lè rìn nínú ayé mi oh Lord make me walk in good works so that good works will walk in my life mo fẹ́ kí iṣẹ́ rere rìn nínú ayé yín débi pé kẹ́ gba ìbùkún kẹ́rù bá yín tẹ́ ẹ̀ bá tí ì ní ìbùkún débi pé ẹ̀rù bẹ̀rẹ̀ sí bá yín tí ì understand nǹkan tá à ń sọ yẹn tí ì practice Christianity dáadáa ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ ẹ yẹ kí n tó sọ kó lè yẹ yín o tí ẹ ò bá tí ì ní ìbùkún débi pé ẹ̀rù bẹ̀rẹ̀ sí bá yín tí ọkàn yín ò bá balẹ̀ débi pé ẹ̀rù bẹ̀rẹ̀ sí bá yín pé what is going on láì gbààwẹ̀ tí ì mọ nǹkan kan tá à ń sọ yìí ẹbẹ̀ lọ́wọ́ àwọn tó ń sọ bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n kò ṣèkìṣe pé wà láti dé báyìí láì béèrè ó dẹ̀ ń wá léraléra bẹ́ẹ̀ ni bọ́dọ̀ sí fẹ́ kẹ́ gbádùn ayé yín nìyẹn ó fẹ́ kẹ́ gbádùn jù bẹ́ẹ̀ lọ Jésù Olúwa ẹ mú mi rìn nínú iṣẹ́ rere kí iṣẹ́ rere kó lè rìn nínú ayé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ mú mi rìn nínú iṣẹ́ rere kí iṣẹ́ rere kó lè rìn nínú ayé mi ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ mú mi rìn nínú iṣẹ́ rere kí iṣẹ́ rere lè rìn nínú ayé mi ẹ mú mi rìn nínú iṣẹ́ rere ẹ mú mi rìn nínú iṣẹ́ rere kí iṣẹ́ rere kó lè rìn nínú ayé mi Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi lónìí olórúkọ Jésù ẹ mú mi rìn nínú iṣẹ́ rere kí iṣẹ́ rere lè rìn nínú ayé mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wo ó bà inú jẹ́ lọ́pọ̀lọpọ̀
bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì bá ṣe rí owó fún ọ̀pọ̀lọpọ̀ giving ìfífúnni ó wá di struggle ẹlòmíì láti san ìdámẹ́wàá lásán a máa struggle pẹ̀lú ẹ̀ a máa wá content online wọ́n làwọn kan tó wọ́n làwọn pàtó máa gba ìdámẹ́wàá olè ní wọ́n content yẹn lásán máa wá kiri ẹlòmíì máa béèrè foolish question lọ́wọ́ mi ẹgbọ́n ṣé dáa kí ẹ máa ní ìdáhùn mi ti wá easy nsìn máa ní ẹ má bọ̀dà ẹ̀yin lẹ lówó yín bọ́ ṣe wí kẹ́ ti ṣe ó mà ṣe o Titus chapter 3 verse 8 ẹgbọ́n kan tó sọ ni Titus chapter 3 verse 8 ó ní òtítọ́ ni ọ̀rọ̀ wọ̀nyí mo sì fẹ́ kí o ṣe ìtẹnumọ́ rẹ̀ gidigidi kí àwọn tí wọ́n ti gbàgbọ́ nínú Ọlọ́run lè kíyèsí láti máa fi ara wọn jì fún iṣẹ́ rere nǹkan wọ̀nyí dára wọ́n sì jẹ́ èrè fún gbogbo ènìyàn ibẹ̀ lèrè wà o ẹgbàá mú ìsọ fún yín ibẹ̀ lèrè wà ẹ máa kẹ tẹ bá lẹ́sìn sí àwọn kan tí wọ́n sọ gbòòrò wọ̀nyí èèyàn sọnù nínú ayé yìí á sọ fún Ọlọ́run àṣírí èrè lẹ́rí yẹn the secret of profit ìkànnú ẹ̀ lẹ́rí yẹn á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi àṣírí èrè hàn mí nínú ayé yìí Olúwa mo fẹ́ jèrè ẹ fi àṣírí èrè hàn mí èmi náà fẹ́ bá wọn jèrè nínú ayé ẹ fi àṣírí èrè hàn mí Oh Lord, show me the secret of profit. I want to make huge profits in this world. Show me the secret of profit. Ẹ fi àṣírí èrè hàn mí àṣírí èrè ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Olúwa fi àṣírí èrè Olúwa fi hàn mí Olúwa fi àṣírí èrè bí èèyàn ṣe ń lérè báyìí èèyàn ṣe ń lérè bí iṣẹ́ èèyàn ṣe ń lérè bí ọ̀nà èèyàn ṣe ń lérè Olúwa fi àṣírí ẹ̀ hàn mí lórúkọ Jésù ẹ fi àṣírí èrè hàn mí Olúwa ṣàánú fún mi lónìí mo fẹ́ mọ àṣírí èrè èmi náà fẹ́ gbádùn nínú ayé èmi náà fẹ́ gbádùn yín kó tó di ìjọba ọ̀run orúkọ Jésù Olúwa ṣàánú fún mi lónìí oore ọ̀fẹ́ láti jèrè nínú ayé yìí Olúwa gbé lé mi lọ́wọ́ Olúwa gbé lé mi lọ́wọ́ gbọ́ àdúrà Jésù Olúwa wa wọ́n ti ṣẹ́wọ́ sí mi pé àkókò wa ti lọ léraléra ẹ jẹ́ ká lọ gbàdúrà bí mi mọ̀ bóyá lè tẹ̀síwájú àdúrà lọ́sẹ̀ tó ń bọ̀ tá a bá lè tẹ̀síwájú ẹ̀yọ́ a ráàyè lọ́jọ́ kan ẹ jẹ́ lọ béèrè lọ́wọ́ Ọlọ́run àdúrà àánú ló kù báyìí ẹ jẹ́ lọ gbàdúrà àánú wa ẹ dákun ibi ìlà ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run ibi ìlà ti ń ṣìpẹ̀ ibi ìlà ti ń béèrè ibi ìlà ti ń bẹ̀bẹ̀ tá a ti ń sọ pé Ọlọ́run kò ṣe nǹkan tuntun ó yẹ kílẹ̀ mú dání wá lónìí pé kí Ọlọ́run ṣe ẹ gbélé lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ènìyàn lẹ́ran mi ò lè ṣe é tí pásọ̀ kan bá ní òun á ṣe fún yín irọ́ ló ń pa ó fẹ́ gbà tọwọ́ yín ni Jésù olùgbàlà ló lè ṣe Ọlọ́run ayérayé nìkan ló ní ìkáwọ́ láti dáhùn àdúrà yín ẹ máa gbàdúrà ẹ máa béèrè ẹ máa ṣìpẹ̀ ẹ máa dúró de ẹnikẹ́ni ẹ dákun ẹ máa bẹ̀bẹ̀ ẹ máa gbàdúrà ẹ máa béèrè lọ́wọ́ Ọlọ́run kí lè fẹ́ kí Ọlọ́run kó ṣe gan báwo lè ṣe fẹ́ kó ṣe ọ̀nà rẹ fẹ́ kó gbégbà ó yẹ máa gbàdúrà ẹ dákun ẹ gbàdúrà mo fẹ́ gbàdúrà nìyẹn àkókò wa tuntun lọ lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n àkókò lọ fún Ọlọ́run o láti ṣiṣẹ́ nínú ayé yín ó yẹ máa bẹ̀bẹ̀ máa ṣìpẹ̀ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ látẹ̀ fún wa fún ìṣíníyè fún àṣírí ńláńlá látẹ̀ fi hàn wá fún ibi tẹ́ni ká gbàdúrà sí ibi tẹ́ni ká gbàdúrà dé èyí tẹ́ ṣí wa níyè rẹ̀ ibi tẹ́ fi hàn wá dé bàbá Olúwa gba ọpẹ́ wa ayérayé Olúwa gba ìyìn wa mo gbàdúrà fún yín sà mo gbàdúrà fún yín mà láyé yìí ayé yín á lérè mo ní orúkọ Jésù Kristi ayé yín á lérè lórúkọ Jésù Kristi gbogbo orí àṣírídùn gbogbo èyí tá a ti fi kún ìrìnàjò ayé wa lórúkọ Jésù Kristi wọn ò ní bá wa rìnrìn àjò lórúkọ Jésù àánú Ọlọ́run lórúkọ Jésù Kristi yóò fọ̀ wá mọ́ àánú Ọlọ́run yóò kó wa yọ àánú Ọlọ́run yóò kà wá yẹ mo gbàdúrà pé akirisore yóò kiri oore délé yín lórúkọ Jésù Kristi Jésù ní akirisore tí mo ń sọ̀rọ̀ yìí mo ní yóò kiri oore mo ní yóò kiri ẹ̀ délé yín lórúkọ Jésù Kristi àwọn ọmọ yín á jẹ níbẹ̀ ọkọ yín á jẹ níbẹ̀ aya yín á jẹ níbẹ̀ ìdílé yín á gbádùn Ọlọ́run dé góńgó mo gbàdúrà pé Jésù olóore lórúkọ Jésù Kristi yóò gbé ìkàlẹ̀ sílẹ̀ ẹyọ nílé yín lórúkọ Jésù Kristi ọkàn yín á balẹ̀ ayé yín á dùn ayé yín á láyọ̀ lórúkọ Jésù Kristi èrèdí tí a fi ń sin Ọlọ́run lórúkọ Jésù Kristi ẹ ó bẹ̀rẹ̀ sí jẹ́ báyìí lórúkọ Jésù Kristi mo ní iye oṣù tó kù kí ọdún yìí parí yóò jẹ́ oṣù kórè fún yín lórúkọ mo ní yóò jẹ́ oṣù kórè fún yín òun tẹ́ bá náwó sí abọ́ sí òun tẹ́ fẹ́ ṣe àṣeéṣe ògo Ọlọ́run á fara hàn agbára wà láàyè Ọlọ́run lórúkọ Jésù Kristi yóò bú jáde nínú ayé yín ògo ní fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín jẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú àwòyìn Ọlọ́run lórí ayé yín mo ní àwòyìn Ọlọ́run ẹ̀rí yín láàrin àwùjọ lórúkọ Jésù yóò pọ̀ ògo ní fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah, thank you and God bless you.